Aya tí wọ́n láka kàwá bútẹ́gì fíìmà àtàkàlọ́hù dára àkírà. وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. lẹ́yìn ètò ọ̀rọ̀ dé tí bá ṣiṣẹ́ owó mi tí mo lówó mi lọ́wọ́ mo ti fẹ́ lẹ́kọ̀ọ́ kọ́ ìbá gbogbo ẹ̀fọ́ lálẹ́ àbá àtàn kí ló kàn níbẹ̀ àfà yìí ètò ọmọ tó àfà yìí ọlọ́run tẹ̀lé kí n ké kí n mọ̀ kí n bá wá tẹ̀lé sí ọ̀mi ká náwó síbi ẹ̀sìn ohun tọ́lọ́ bá ṣe fún mi ìsìlámù ló ní. وابتغ فيما آتاك الله دار الآخرة lẹ́yìn o. ولا تنس نصيبك من الدنيا. Hasan Al-Basri ọmọ kan wá ní ẹyin ọmọ ní ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú ó sì bí àfà táwọn àfà iná àpamọ́ ní onídàáná lẹ́yìn ní màá wá fún oníṣòro màá ta kí ó tí ọ̀pọ̀ fún ká náwó sí bí ẹ̀sìn ká náwó fáwọn àfà oríire tó tó kù sí láyé. Gbogbo ẹni tí wọ́n ti náwó látàárọ̀ ẹ máa wò táwọn ẹlẹ́gàn o ẹ máa náwó dáadáa síbi tọ́lọ̀ ẹ máa àwọn àfà ẹ máa tọ́jú wọn dáadáa. Káṣí sàrà nínú ṣẹ̀ríà Ànábì fẹ́ sọ̀rọ̀ Islam Kùránì fẹ́ Ànábì ní kullu ma'rufin sadaqa gbogbo dáadáa tó o bá ṣe láyé sàrà ni kí sàrà máa ṣe fún yà sàrà gbogbo aburú tó yẹ kó ṣẹlẹ̀ sí ọ àtọmọ rẹ àtìyàwó rẹ sàrà tó ṣe pẹ̀lú àná Ọlọ́run àbídànù Ọlọ́run tó wá kọ dáadáa lẹ̀ fún ẹ pé ó ṣe dáadáa kí ẹ wá náwó síbi ẹ̀sìn kìí sáwọn àlàkọ́kọ́ kò ní parí lórí wa Abubakar kí náà sọ̀tà rẹ̀ fún Umar kí náà sọ̀tà wọn fún Usman kí náà sọ̀tà wọn fún Ali àtàwọn sọ̀rọ̀ àbáyọ̀kù wọ́n náwó wọn nára síbi ẹ̀sìn Ọlọ́run á pè mí àti ọ̀pẹ́ wọn bú tẹ́kí fi máa. آتاك الله دار الآخرة. Ọlọ́run ní gbogbo ọlọ́run bá fún ẹ láyé Ọlọ́run fún ẹ lówó nílẹ̀ dáadáa. وابتغ Wọ́n bú tẹ́kí fi máa. فيما آتاك الله دار الآخرة. Ọlọ́fẹ́ wà ní Jánnà ọfẹ́ pàdé Ọlọ́run. وابتغ فيما دار Ọlọ́run ní الآخرة. o lè pàdé Ọlọ́run o lè rójú rẹ Ọlọ́run àfi kí ni wá fi máa àtàkà lọ́hùn dára la. وابتغ فيما آتاك الله دار الآخرة. Ọlọ́run fún ẹ láyé nínú owó rẹ iná kó fi ra ọ̀run rẹ. فيما آتاك الله دار الآخرة. Lọ́dọ̀ bá fún ẹ ní ìsinwó mẹ́rin. فيما آتاك الله دار الآخرة. Àwọn ọmọ rẹ tí ò bẹ ṣiṣẹ́ wá ní ó bá la. وابتغ فيما آتاك الله دار Tó bẹ láyé الآخرة. tó lálàáfíà náwó rẹ síbi tọ́lọ́hún tó ọba náà wá kábọ̀. شبابك قبل حرمك وابتغ فيما آتاك الله دار الآخرة. Al-Basri ni wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀. Ìjẹ́ al-Islam sẹ́yìn náà pa ibẹ̀ ń bi ká náwó túbọ̀ lọ́lọ́run. Tó níye tá a lè ná bí wọ́n bọ̀ wá bí kọ́yá iye báyìí láàfin wọn o. Ọwọ́ àdá wa lóò bàjẹ́ tó lé. Fi sabilillah ká náwó síbi tọ́lọ́run kò sí náà pa ń bẹ̀. Any amount spent ọba àná 1 billion tó o náà síbi tọ́lọ́run ìnáàpọ̀ síbẹ̀. Ó ní ìnáàpà ó ní ìnáàpà náà ní pé ànáàpà kan tún fi máa ń sí àti láì àzọ̀wọ̀jẹ́ ńlá ni wọ́n tó náwó. Bẹ́ẹ̀ pé klọ́ọ̀bù ló ti wọ́n ti fáwọn yẹn. Wọ́n tó náwó ti dàbúrú tí ó fi ń sẹ́lọ̀ ó ní yẹn ní ìnáàpà wọ̀ ṣùgbọ́n níbi tọ́lọ́run wọ́n fẹ́ kọ́mọ́sáàsì ó bọ́ ní 1 million ó bọ́ ní 2 million ó bọ́ ní 3 million ó lò fún wa ní 1 billion. Ìnáàpà ò síbẹ̀ rárá. وابتغ فيما آتاك
آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا. Ọlọ́run fẹ́ ká náwó síbi tọ́lọ́run ká ṣe dáadáa. Àmì sọ̀rọ̀ náà sọ́lá ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ gbọ́ lédè. Ó ní máa nákọ̀ọ́sọ́ ti sọdá kọ́tù mi máa lè bá lè tẹ̀sí ètò òun kó o máa ṣe sàrà lójoojúmọ́ ayé rẹ̀. Kó o máa tọrẹ lójoojúmọ́ ayé rẹ̀ kó o dí ọlá rẹ̀ kù ọlá rẹ̀ ọmọ ilé kù sí i. Iná oṣù tí tọ́lọ́run kò sí àmì fún iye tó bá wù ẹni kò ná. Tí wọ́n tó bá ń pàwọn kan ní oṣù tí tọ́lọ́run wọ́n ń ṣe kéèta wọn lá asada ilà fi ìdìnnàta ìlú. Ó ti kọjú òkú sọ́lọ́run ọlọ́run wá ń dẹ́kun díẹ̀ láyé. Wọ́n ń ṣe nǹkan fọ́lọ́run ìwọ́n wá ń takò wọ́n. Abẹ́sẹ̀ tọ́lọ́run wọ́n á ní ẹni bó ti pọ̀ ju ẹ mọ́ ìnà kò ní bèèrè láyé. Níbi tọ́lá àwọn èèyàn ẹgbà wọ́n yẹ̀dú wà tẹ́lẹ̀ bí ìmọ̀ àtàkà lọ́wọ́ dára àpò wọ́n là sáńsà. ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك. Pẹ̀lú ẹ̀jú ọlọ́run níta bá bọ̀ ẹ́ lówó ìwọ náà ná fúnra rẹ̀. Ojú ọmọ ẹ̀sìn yá Abubakar ọlọ́run bá yọ sí bàbá wa Abubakar náwó lọ́wọ́ sí bí ẹ̀sìn kó gbọ́ mi kí dáadáa. Ojú ogun wa dé Ànábì wa kùsọ̀ Islam Ànábì ní ìwà Abubakar ogun mọ̀ ti dé o abẹ ní ìdí owó a ní ìdí dúkìá ó ní wò ní sí ọlọ́run gbogbo tí mo ní láyé mo kó kalẹ̀. Ó wá pe Umaru mo ní alakatọ́ ọlọ́mọ ayọ́nú sí mo náà wá yá lẹ́yìn mahadu Ànábì ló sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ kí ló wá sọ ó ní mo dá gbogbo dúkìá mi sọ́nà mẹ́ta èyí náà fẹ́ sọ fún ẹ pé Abubakar mo dáa jù lọ ìdákanú ẹ máa kó àwọn ìwà rẹ rè ó ní ọ̀gá rẹ ọmọ gbogbo tọ́nà ń fún o ti kú pé wọ́n bí tẹ̀lé bí ma. وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا. Ìyá bàbá kí ni Abubakar máa dá àtàràkìtà àdìkà kí ni tó fi kalẹ̀ fẹ́ jùlọ tí ó máa jẹ ó ní tàràkìtù ńlá wà lọ́sọ̀ọ́ náà ọlọ́run àtòjúṣe ó fi lẹ̀ fún wa. Ọ̀bùtẹ́gì. فيما آتاك الله دار الآخرة تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك. ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. Àwọn ọ̀dọ̀gbọ́n ó ní áńtàlì máàlì ẹrú owó ni ẹ́ ọkàn ń jánu káàkiri ẹrú owó ni ẹ́ áńtàlì máàlì ìdá àmọ̀sàkítà àhún wà ìdá àǹfàkítà àhún fàlímàlù lák àǹtàlì máàlì ní ìdá àmọ̀sàkítà àhún. àǹtàlì máàlì ìdá àmọ̀sàkítà àhún. Ẹrú owó ni ẹ́ nígbà tó bá jọ ọmọ ọba ìtọ́ ọ̀nà ó lówó ẹni tí ń nà tiẹ̀ tí ń nà olówó wáyé dá àǹfààkìtà fàlímàlù láàkì. wáyé dá àǹfààkìtà fàlímàlù láàkì. wáyé dá àǹfààkìtà fàlímàlù láàkì. ìjọ tó ọba náwó lóde lówó ẹni náà síbi tọ́lọ́ ọgbà ní ẹ̀jú o ìjọ kan bẹ tẹ́ ká máa sùn táàrí jímọ̀. Ní ti sáré rẹ̀ kọ́ gbómi dáadáa lẹ́nu àwọn ẹbí rẹ̀ wọn bẹ̀ débẹ̀ bàbá wa ó ní rọ́mọ̀ ni. àyà tẹ́tí kùlù yẹn ọmọ ẹ̀dá bá ẹ̀dá mọ́. Bàbá mi mo nífẹ̀ẹ́ sí. tẹ̀sí ìwé ìdánilẹ́kọ̀ọ́ nítorí kàlífà náà. Tí o bá nífẹ̀ẹ́ sí má ti sínú sáré gbọ́ bẹ̀. wọ́n ò là dá kún wa àti wa ẹ̀jàkún lẹ́sà ìdáhùn tó Àwọn pọ̀ tí sí ó bẹ̀ pàtó. àwọn sọ̀sán ó ní kan mẹ́ta ní ti sáré òkúta débẹ̀ yóò bá débẹ̀. Àwọn ẹbí rẹ̀ Aluka wọ́n bẹ̀ débẹ̀. wà máa lùkà. Gbogbo dúkìá tá a ní owó tó ní olóòsè gbà Aluka. mọ́kàn olówó mi nìyí ẹ̀jẹ̀ ìsìn débẹ̀ wà á mọ̀ lùkà. wà á máa lùkà. Níbo lẹ ti rí rí? Mo nífẹ̀ẹ́ bàbá mi, mo nífẹ̀ẹ́ ìyá mi, wọ́n wá sọ̀rọ̀ gbọ́dọ̀ sáré pẹ̀lú wọn. Ṣé kí wọ́n ṣe mọ́ wọn? Gbogbo ẹbí rẹ̀ wọ́n wà ní bàbá tó ti kú báyìí báyìí o. wà á ládùúkùn wà á sì wá dùkùn lẹ́sà làwọn tó pọ̀ sí Gbogbo ìbákan. ẹbí dúkìá
tó sì ẹ débẹ̀ yóò padà ìdí ó kù fún ẹni sẹ́gun ọba ṣe wọ́n mú tẹ́kì fíìmà. wọ́n bí tẹ́kì fíìmà آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا أحسن كما أحسن الله إليك تبقى الفساد في الأرض إن الله لا يحب المفسدين. wọ́n ló ń bọ́ ọtí máa wọ̀ yẹn tó mùsùlùmí ni ọ́ tó bọ́ tí ìwọ́n mọ́ra bá wọ̀ ẹ̀ máa ń mutí wọ́n àdàmú àbúrò rẹ̀ àtàwọn tó bá kọjá máa ń mutí káàkiri tó mùsùlùmí ni ọ́ iná àpàdé wò agbọ́dọ̀ náà ìwọ tó ń lọ club tó ń náwó síbẹ̀ tó bá dé club ó lè pé mo tẹ̀lé àbí wọ́n mílíọ̀nù máa sanwó ẹ̀ pèsè mọ́sáàsì onífowó kalẹ̀ ẹni náà sáré kò ní musẹ̀ máa fún lówó báyìí tó musẹ̀ náà àdéhùn àdẹ̀sẹ̀ fọ́nà àdéhùn tó tóbi ní àdéhùn tó pàtàkì tó ọba lágbára ẹni kó láyé kan nífù lọ́hùn náà sàn ní ìlà oṣù ẹni kó iṣẹ́ tó bá rí òpé ọlọ́run tó ṣe ọlọ́run òtún káwọn máa sàdé fáwọn èèyàn fún ní mílíọ̀nù báyìí ọ̀rẹ́ sẹ́ ṣẹ́gá ọ̀pẹ́ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ ká náwó wa CBS ẹ̀ náwó dáadáa ọlọ́run wa ní ẹgbẹ́ wa á sí kà mọ́. أحسن الله إليك. wọ́n sọ̀rọ̀ bá bọ̀ ẹ́ lówó ìwọ náà ṣe dáadáa kọ́ ọ rántí ọlọ́run tó ṣe dáadáa fún ọ náà. تبقى الفساد في الأرض lórí ayé wọ́n bàyẹ̀ jẹ́. إن الله لا يحب المفسدين. ọlọ́run ọba ibẹ̀ tí ọlọ́run fẹ́ rárá oníbàjẹ́ yẹn ọlọ́run fẹ́ bàjẹ́ ẹ má ṣe bàjẹ́ rárá ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ẹ tẹ́ pé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ jóye tẹ́ gba àwọ́ọ̀dù mo kí n kú oríire kálẹ̀ bá ṣiṣẹ́ ni wọ́n ṣe fún yín èèyàn máa ń ṣiṣẹ́ níbi gba àwọ́ọ̀dù ọlọ́run ní asáàbìkúná